Mo pàdánù ọ̀rẹ́ mi kan tó mi ò gbọ́ tẹ́lẹ̀, mo ṣẹ̀ gbọ́ lẹ́yìn láti oṣù tó kọjá ni wọ́n ní ó ti papòdà. Ṣùgbọ́n ikú ẹ̀ jẹ́ nǹkan tó bá mi nínú jẹ́ gan, ó jẹ́ nǹkan tó bá mi nínú jẹ́ gan tó kì í sọmọ Nàìjíríà. Ṣùgbọ́n kí ni ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ẹ̀yin tẹ́ ń wò mí nípa ikú ọ̀rẹ́ mi yìí? Mo máa ń ṣàkíyèsí wípé àwọn tí ó bá nífẹ̀ẹ́ family, tí wọ́n gbọ́rọ̀ family lérí, tí wọ́n care fáwọn family members wọn, àwọn family yẹn ò kí care fún wọn, wọn kì í nífẹ̀ẹ́ wọn padà báwọn sì nífẹ̀ẹ́ family. Títí ẹ̀kọ́ ni àkọ́kọ́, ṣùgbọ́n tí èyí wá padà jẹ́ kí n mọ̀ wípé kí n wá padà fẹ́ tẹ bí ara, ọkọ̀ bí ara sí ìṣẹ̀lẹ̀ yẹn. Ìkọ́ mo rí pé kí ni ẹ̀ máa ń ṣẹlẹ̀ fáwọn tó bá nífẹ̀ẹ́ family gan. Because ọ̀rẹ́ mi tá à ń sọ yìí, gbogbo ìgbà tí mo bá pè é, tí mo bá bèrè lọ́wọ́ ẹ̀ pé ayé òkè, ó máa ní òun wà òkè, kí ló ṣẹlẹ̀? Ó lè ní ẹ̀gbọ́n nǹkan ṣẹ̀kùn tẹ́ǹsì pé òun nídìí owó kan, òun dẹ̀ wọn jẹ́ mọ́ ìfẹ́ rówó yẹn, so òun wo ẹ̀gbọ́n sì lè ṣe dúró ṣe 1 2 3 pé òun fi lè rówó yẹn. Tí mo bá tún padà pé mo lè pẹ́lẹ́ ní kó sọ yẹn, ó lè di ọlọ́wọ́ tó lákínú pé sọ ti rówó yẹn, á ní òun ti rówó yẹn, ṣùgbọ́n àbúrò ẹ̀gbọ́n nǹkan náà tó ọmọ àbúrò nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe ìyẹn nídìí owó lé. To the extent of nígbà tí kòró tó ṣẹlẹ̀, àwọn family ẹ̀ gbogbo they were almost 11 in numbers tí wọ́n lọ síìtì tó ń bọ́ wọn nígbà yẹn. Nínú ẹ̀ àwọn bíi méjì mẹ́ta tí wọ́n tún wúlé àìsàn pẹ́pọ̀ ló tún sá kángbà yẹn. Ṣùgbọ́n mo wá máa ń ṣàkíyèsí pé bí ẹlòmíì ṣe wá máa ń gbọ́rọ̀ family lérí kankan bí eléyìí, àwọn family kan wá burú débi pé tí wọ́n ń bẹ̀ wá padà down tó wá ń ṣòjòjò tàbí tó ń ṣàìsàn, wọn kí rò láti save irú ẹni bẹ́ẹ̀ wípé àyíkò kọ́bẹ̀ wa máa lè kó máa gbọ́dọ̀ fọ́. Kàkà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ máa wá sọ́kàn àwọn kan ní wọn ni pé kí ni ọwọ́ mi lè tètè bá ní ogún ẹ̀ tó bá tiẹ̀ lọ. Àwọn kan máa fojú sùn nǹkan tí wọ́n máa táwọ́ sí ní ogún ẹ̀ tó bá lọ. Wọn à ní ronú àtijú wípé ẹni tó ń ṣe fún wa yìí ẹ jẹ́ ká ju òun náà. Wọn kì í náwó ìfẹ́ padà fún. Ṣùgbọ́n tó bá papòdà tán àwọn máa gbẹ́nu sókè, àwọn máa parọ́, máa jẹ family ló pa. Àwọn sọ pé Ọlọ́run bá lóde tó jẹ́ kó lórí àwọn kú. Ǹjẹ́ ẹ dùn? Torí ọ̀rẹ́ mi tí mò ń sọ yìí, gbogbo ìgbà tí n bá ti pè é, bùkátà family ló máa ń sọ. Bùkátà family ló máa ń padà ló máa ń sọ pa ẹ̀. Bó ṣe jẹ́ pé bùkátà family ń fún ní stress, gbogbo ìgbà ló máa ń ní òní stress. Gbogbo ìgbà ní lórí ọ̀rọ̀ bùkátà family. Àwọn ọmọ ẹ̀ gan tó bí ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ ò fún ní wàhálà tó tàwọn family. Mo fi ọlọ́mọ àṣẹlẹ́rì. Àwọn ọmọ ẹ̀ ò fún ní wàhálà tó ti family. Torí ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ family gan. Gbogbo ìgbà tí n bá ti pè é ní gbogbo àwọn extended family members pátápátá, gbogbo wọn pátá ni wọ́n máa ń dà láàmú. Nísìnyí ó ti jọ́lọ́ ń pè, ó fọmọ sílẹ̀, ọmọ ẹ̀dẹ̀ sì kéré, ọkọ ẹ̀dẹ̀ sì ṣaláìsí báyìí àti tó bí 7 years ọkọ ẹ̀dẹ̀ ṣaláìsí, tẹ́pọ̀ nìkan náà ló ń dá gbé bùkátà àwọn ọmọ yẹn. Bọ̀ torí wípé ó jẹ́ nǹkan tó náà gbọ́wọ́ ẹ̀ sókè díẹ̀, àwọn family wa fún wọn ń dẹ̀mí ìgbélé fún. Èmi ò wá ṣiṣẹ́ mọ́ nínú àwọn family yẹn bí tara bí tèmọ̀ ń lọ náà nìyẹn. Èmi ò wá ṣiṣẹ́ mọ́, wọ́n ti believe pé àwọn ti ní ATM wọn ti lọ sí o, ATM wọn ti lọ. Because mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin family bẹ́ẹ̀ tẹ̀síkù tẹ́ bá ní sọ wípé ẹni tó náà bá gbọ́wọ́ ìsókè family yín pé kò lè ràn yín lọ́wọ́, ìyá yìí ó lè ràn yín lọ́wọ́, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ ràn án lọ́wọ́, ẹ tẹ̀ máa fún ní ìdùnnú díẹ̀ lẹ́kọ̀ọ̀kan kó má bàa wọ depression, kó má bàa ní ìfúnpá kí fúnpá ẹ̀ má bàa ga, ẹ tẹ̀ máa fún ní ìdùnnú díẹ̀ ẹ tẹ̀ máa múnú ẹ̀dùn, ẹ máa múnú ẹ̀dùn. Torí bá fọ́ ẹ ṣùgbọ́n ẹ má jẹ́ kí nǹkan àìsàn dagúnlẹ̀ tẹ́ tó máa sá kiri. Tí àìsàn bá ń ṣe ẹ má wà after ogún ẹ̀ pé kí ni nǹkan tí ọwọ́ yín lè wà nínú ogún ẹ̀. Fídíwé ọ̀run rè o.